inú yín ara hun wa man yabkhal ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ṣàhùn fa innama yabkhalu an nafsihi ó ṣàhùn fẹ́mi ara rẹ̀ ni ọlọ́run wá ní ẹjẹ́ ìròyìn ara mi fún yín wallahu l-ganiyyu ọlọ́run lọ́ba ọrọ̀ wallahu l-ganiyyu ọlọ́run lọ́ba alárísìkí wallahu l-ganiyyu ọlọ́run. يا طيب الأسماء يا من هو الله وما لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه معز مذل ما يشاء بقهره سميع بصير كل شيء بمرهاه فسبحانه في ذاته وصفاته ويكفيك في تنزيله قل هو الله ويكفيك في تنزيله قل هو الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí. alhamdulillah. I've been given 20 minutes or 30 minutes rather, but I'm reducing this to 20 minutes. Allah Akbar. Because in Ansarudin we are known for time. And there is nothing you want to discuss we've never had before. It is just additional to what we have on ground. 2 minutes to recognize every already recognized by Almighty Allah. Allah Akbar. But permit me to mention just 2 people, and others will forgive me and pardon me. Baba wa tí màá kọ́kọ́ dárúkọ wọn náà ni Baba wa, the National Deputy President of the Ansarudeen, Dr. Ibrahim Adebayo Yusuf. Allahu Akbar. Ọlọ́run jẹ́ kí a rí yín pé bàbá. Ameen. And after that, our father, who is standing in today for our Sheikh, our Emir of Ilorin, Shehu Papu. Lábẹ́bẹ́, mo kí gbogbo ẹ̀yin bàbá wa tó kù nítorí àsìkò kẹ́ foríjì mi. Mo wá kí gbogbo ẹ̀yin ńláńlá nítorí àsìkò kẹ́ tún foríjì mi. Bàbá wa 202 mo fi ń kún ọjọ́ mẹ́ta. Mo sì kí gbogbo ẹ̀yin ńláńlá ìjọ foríjì mi nítorí àná Muhammad Sallallahu alayhi wa sallam. mo wá kí ẹ̀yin yá wa bí ẹ bá sí yín òde ò lè dùn. Ọlọ́run jàre yín pẹ́ o. Ameen. Bàbá wa Isa Ọ̀tẹ́ Aki Amirul Jaysh. Rahimahullah ta'ala. Ká tó wọnú ọ̀rọ̀. Ya Rabbi ya Ghaffar
يا ربي يا غفار اغفر لعبدك يا صلاتي يا ربي يا غفار يا ربي يا غفار اغفر لعبدك يا حيا صلاتي. lábẹ́ kí mo kí bàbá wa Yahya Salati rahimahullah ta'ala. a gbọ́dọ̀ fojú kéré ọba ní gbogbo àyè kábíyèsí wa tí ń bẹ pẹ̀lú wa mo kí yín nítorí tọ́lọ́run bẹ foríjì mi o kádé pẹ́ lórí bàbá wa. àmín. láàrin 20 minutes mo ti lo 4 nínú ẹ̀ ó wá kù ìṣẹ́jú mẹ́rìndínlógún mo fẹ́ lọ sínú ayal Quran tá a fi bára wa sọ̀rọ̀ bàbá wa Isa Ọ̀tẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá ń fún wọn ní ìṣẹ́jú mẹ́ta kí wọ́n fi jókòó dáadáa mo kí bàbá wa Isa Ọ̀tẹ̀. adamallahu wa yatahu wa ahsanallahu akibatahu. ọ̀rọ̀ wa níbí lónìí bọ́lá wọn bá ti parí iṣẹ́ fún ẹnìkan ò lè dàrú. masha allah. bẹ́ẹ̀ nìkan bá sì lálùbáríkà ẹni lè yọ àlùbáríkà lára rẹ̀ ò sí. allah. bàbá wa Isa Salati. adamallahu wa yatahu wa ahsanallahu akibatahu. ẹ má gbàgbé oko tẹ́ ẹ ro kalẹ̀ lẹ́ ń kó èso rẹ̀ yìí. If you try to devote your time to give honor to your leaders, you must be paid back. And if you misbehave to them, a day will surely come that you find your own too. You have really done excellently well. alhamdulillah. The Amirul Jaysh, may Allah grant him al-Jannah al-Firdaus. allahumma amin. When you look up like this, say, Baba, la ilaha illallah. muhammadu rasulullah sallallahu alaihi Àfáà wa Isa Salati, wọ́n gbé Amirul Jaysh lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ta ni. Ẹlòmíì ó tẹ̀lé ẹlòmíì yóò fi sórí ibu ni. Àmọ́ ẹ tẹ̀lé bàbá wa Amirul Jaysh ẹ sì sórí ire. alhamdulillah. Báwo ni ìbá ṣe dùn tó? Ká sọ kí bàbá Amirul Jaysh wà láyé. Àmọ́ àìsí láyé wọn ẹ̀yin ló dà yìí. Inni Abdullah atani alikitaba waja'alani nabiyya waja'alani mubaraka aynama kuntu wa awsani bis salati wa zakati ma dumtu hayya وبر بوالدتي ولم يجعلني جبارا شقيا وسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. ذلك عيسى ابامي ودادا ذلك عيسى بن مريم قول لك الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون. àfáà wa Isa Ọ̀tẹ̀ adamallahu wa mo fi tọ̀tọ̀ dárúkọ yín o ayé yín ti dáa alibarika yìí ti jẹ́ tí. masha allah. bó ni ò bá rí báyìí báwo ni ìbá ṣe rí ná tí ò bá rí báyìí ẹ mọ bí Ọlọ́run léèrè ni Ọlọ́run ṣe mi ò ṣẹ̀ ọ́ àmọ́ òní yìí gbọ́dọ̀ dùn nítorí pé ẹ̀yin náà ti dà mí síwájú. alhamdulillah. ẹ̀yin bàbá wa tá a pè wá bí lónìí gbogbo yín ni mo kí kú oríire. alhamdulillah. mo sì kí yín gbogbo ẹ̀yin tẹ́ dúró ti àfáà wa Isa wípé ojú ò gbọ́dọ̀ tì ojú ò ní tiẹ̀ yín náà o. àmín. ibi a fẹ́ lọ tá a ti bára wa sọ̀rọ̀ lónìí Ọlọ́run bá ń ṣàánú wa ó sì fẹ́ràn wa. alhamdulillah. ó wá ní àántún awúlẹ́yìn tòde àwọn náà lè tún fi kú fi sabilillahi
فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء فإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله. Ọlọ́run bá ní ẹ̀yin làìlà ẹ̀yin olóríire ẹ̀yin ẹni àlùbáríkà àǹtún àwùlà ìtòdè àwùnà lè tó ń fi kó fíṣẹ̀bì lillahi. ẹ̀yin láàmà pé o ẹ̀yin láàmà pé láàmà rántí rẹ̀ pé kí wọ́n dá sí Ọlọ́run ọba. ẹlòmíín fẹ́ dá sí ó ti kó láyé. Allah. ẹlòmíín níláárí ó lókọ ó ní gbogbo rẹ̀ àmọ́ Ọlọ́run ti mú kúrò. ẹlòmíín náà sì fẹ́ ná àmọ́ kò sí. àǹtún awúlẹ́yì ẹ̀yin láàmà pé tí Ramadan bá dé àwọn àbáyín. أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله. béèyàn bá ní project kò lè péjọ kó. What we are doing now is for us that we have a focus and we have planning. And what we are planning to do is for us, we are building a mosque. Not only mosque, Islamic center. Not only that one, library. Not only that one, schools, family, orphanage home. Allah Akbar. All these things we mentioned. 100 million no show. 200 million no share. A bag of cement now is around 10,000 naira. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bí mo kí n kú oríire. Ya Isa bàbá ọ̀tẹ̀ níhà. Bàbá wa Isa ẹ kú oríire. Ala harakatika da'awiyatu kullaha. Aya Isa bàbá ọ̀tẹ̀ àníhà. Ala harakatika da'awiyatu kullaha. Ala harakatika da'awiyatu kullaha. Mashallah. ومسجدك الذي تبنى كيما يصلي المسلمون فيه كلا يزاحم فيه مال ثم أون خلاف المال من اليوم كلا وربي ليس يؤمل ما بذلنا جزاه المنفقين يكون طولا جزاء المنفقين يكون طولا. Aya Isa bàbá ọ̀tẹ̀ àníhà ìwọ bàbá mi Isa. Aya Isa bàbá ọ̀tẹ̀ kò sí nǹkan tá à ń pè ní Isa ju authentic lọ. Kí náà ń pè lọ́tẹ̀ authentic ni. Mashallah. Bẹ́ẹ̀ bá rí bí authentic, bẹ́ẹ̀ dọ̀hún authentic, bẹ́ẹ̀ ríwájú authentic, bẹ́ẹ̀ dẹ́yìn authentic, bẹ́ẹ̀ dé London authentic, bẹ́ẹ̀ dé America Allahu authentic. akbar kabira. Ọlọ́run bá fúnra rẹ̀ náà kí n. Ala harakatika da'wiya kulla. Lórí gbogbo wàhálà tẹ́ ń ṣe káàkiri lórí dáwà yìí. Ẹlòmíì fẹ́ ṣe wáàsí wọn ní ìtòṣe tó. Àlùbáríkà ní jẹ́ bẹ́ẹ̀. Ẹlòmíì wọn ní gbogbo ìmọ̀ ayé ni mo fẹ́ mọ̀. Tí n bá ti mọ náwó, tí mo mọ sọ́rùfù, tí mo mọ bàlágà, tí mo mọ mọ́ntìkì, tí mo mọ àrúdù, tí mo mọ gbogbo rẹ̀ wọ́n pè mí. Ẹlòmíì mọ gbogbo rẹ̀ ní kankan ò pé. Wa masjiduka alladhi tabni kayma. Ọmọ wa ọ̀wá àlùbáríkà lọ́dọ̀ wọn àgbàlagbà. Àwọn tí wọ́n jù ọ lọ, wọ́n jẹ́ kó soríire. Kí ló fa ìdúró tèmi bí báyìí? Bàbá wa Adébáyọ̀ wà nù wọn. Bàbá ní afẹ́yẹ Imam Ansarudeen tó bá ní rárá yìí gbà. Kí láá ṣe?
ẹni ká máa sọ pé ó sì kù díẹ̀ kémi náà jẹ lè mọ́ mu ó sì kù díẹ̀ bàbá wa Dr. Adébáyọ̀ mo kí kú oríire. Alhamdulillah. àwọn náà wá ní ẹ jẹ́ ká fi àfa ìjẹ ìmọ̀mù. Allahu Akbar. wọ́n sì pẹ̀lú mi wọ́n tún wá dúró tì mí Allah. wọ́n lójú ògbọ́dọ̀ tí bí n bá dúró ń bí èmi náà ní ẹnìkan tí Ọlọ́run bá sọ wípé mo fi ṣe sábàbí lóòótọ́ lè wà ní àpẹẹlẹ tẹ́lẹ̀ àmẹ́nìkan ní ó ṣe sábàbí ẹ̀yin ṣe sábàbí oríire fún Ìmáàmù Aláọ̀fẹ́ bàbá wa Yahya Salati wọ́n ṣe sábàbí oríire fún bàbá wa authentic fúnra lára rẹ̀. Allahu Akbar kabira. mọ́sálásí tá a fẹ́ kọ́ nítorí àsìkò owó la fẹ́ kẹ́ ẹ fún wa nítorí Ọlọ́run mọ́sálásí Mákà àti Mádínà nìkan ni wọ́n ti ń gba fi sabilillah nítorí wọ́n ní láàrin wọn ríṣe àwa náà ní láàrin àríṣe o àmọ́ náà pọ̀ bàbá wa Dr. Adébáyọ̀ Ọlọ́run wá kó àwọn èèyàn ńlá ti bàbá wa Ọ̀tẹ́ wàláhi tàláì. Alhamdulillah. àwọn Yorùbá máa ń sọ pé tá a bá rí erin ká sọ pé a rí erin àyè bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni. bàbá wa tí a pàdé lánàá yìí èyí tó gbé yín dìde àwọn náà lògò yìí kí lorúkọ wọn Ashraf ǹdè tẹ ẹ kọjú sáwọn èèyàn náà kọ́ ọ tún kí àwọn èèyàn mọ́ kí àwọn obìnrin púpọ̀ o ẹ jòkó wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ṣe pé fún Ọlọ́run ló mọ̀ kó wọn lé àbọ̀ ọ̀tẹ̀ lọ́wọ́. Alhamdulillah. ọba tó wá ṣe léyìí wa rabbi laysa yuhmilu ma basalina. Wa rabbi laysa yuhmalu ma bazalina. gbogbo tẹ́ ń ṣe yìí kò gbé o wàláì ẹ jèrè rẹ̀ láyé ń bí ẹ tún jẹ́ níbi al-qiyama. Jazal munfiqina yakunu kula. Jazal munfiqina yakunu tula. Ọlọ́run yóò wá wọlá gbogbo dáadáa tẹ́ ń ṣe sí àbáwá Ìsá Ọ̀tẹ́ yìí billahi alladhi la ilaha illa huwa gbogbo tẹ̀ ń ná kò ní tán lọ́wọ́ yín láéláé yóò máa pọ̀ sí ni. Amina ya Allah. ẹ bá ń ṣàmì jàmá. Amina ya Allah. Ọlọ́run wá ń sọ faminkum man yabkhalu má já nítorí pé kù ìṣẹ́jú márùn-ún èmi náà ń wo aago faminkum man yabkhalu nínú yín àrí ahun faminkum man yabkhalu àrí ẹni tí ó ní àmọ́ kò ní ná wa man yabkhal Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ya ahun láyé فإنما يبخل عن نفسه ó ya ń fẹ́mi ara rẹ̀ ní ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ wà nílọrin àwa ń fojú rí nǹkan lẹ̀ yìí a ti kọ́kọ́ gbọ́ àwọn owó kan nínú pépà kẹ́yìn tó kà á láwọn owó hẹ̀rìmọ̀ ẹni tó bá ní BP ò lè gbélé yìí torí pé yọ ọmọ wo ni wípé ńbo làwọn owó yìí ti ń jáde níbo ni wọ́n ń wọlé sí kálukú náà sáà ṣẹnu fẹ́rẹ́ òyìnbó sì pọ̀ nílẹ̀ yìí àwọn kan distinguish ladies ẹni tí ń ṣe distinguish gan fúnra rẹ̀ òun gan ti anguish gbogbo nǹkan tán. faminkum man yabkhalu. faminkum man yabkhal. ẹ àsìkò yẹn ni èmi rẹ̀ ogun. Àmín. faminkum man yabkhalu. inú yín ara hun wa man yabkhal. Ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ṣàhùn fa innama yabkhalu an nafsihi. ó ṣàhùn fẹ́mi ara rẹ̀ ni. Ọlọ́run wá ní ẹ jẹ́ ìròyìn ara mi fún yín. Wallahu l-ganiyyu. Ọlọ́run lọ́ba ọrọ̀. Wallahu l-ganiyyu. Ọlọ́run lọ́ba alárísìkí. Wallahu l-ganiyyu. Ọlọ́run lọ́ba àdùnnú. Wallahu l-ganiyyu. Ọlọ́run lọ́ba tí ń ní gbogbo nǹkan ní. Wallahu l-ganiyyu wa antumul fuqara. Wallahu l-ganiyyu. Ọlọ́run bá lèmi lọ́ba alárísìkí. Wa antumul fuqara. Ọlọ́run bá ní mo sì wo gbogbo yín látòkè délẹ̀. Tòun ní gbogbo tá à ń wá kiri yìí náà. Lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ò tún ní náà ni wá. Allahu akbar kabira. Tí n bá ní kí n tu bọ́lọ̀ ń ṣe ní ká tu ẹni tó yẹ fún wa lówó bí yóò sì bínú. Allah. Àfi ká fi làákà ìgbé. Fa in tatawallaw. Ọlọ́run wá ní tẹ́ ẹ bá wa kọ̀.
bá a ṣe pè yìí tẹ́lẹ̀ níná. يستبدل قوما غيركم èyí sì gba owó náà níwà gbé fẹ́ lómi. ثم لا يكونوا أمثالكم. lẹ́yìn náà tó wà tẹ̀lé ní ìtàn in 1979 I remember ẹ máa wá gbọ́ àwọn òyìnbó ńláńlá òyìnbó tó o bá ti sówó mọ́ nìtàn máa ń pọ̀. ẹ máa wá gbọ́ when we came to Abuja newly and that very time Wuse markets happened to be very bushy. We are coming far from Mandala. They asked me to come and get land. I said, I don't need it. Allah. Nǹkan ti bọ́ lọ́wọ́ rẹ̀ ń gbà náà. Gbogbo ẹni bá ń gbà Abuja yìí. Àbí ọba wà lù yìí. Wàláhì tẹ̀lé Ọlọ́run tó kọ́kọ́ yọ òṣìkò ní ọ̀rọ̀ rẹ̀ náà. Mashallah. Taking some reasons. Ìwọ lọlé kọ wá ní ibo ló ń gbé Abuja ni. Ẹ jẹ́ sọ fún yín. Ẹlòmíì ń gbé Mandala o. Ngbà bá délé wọn ní báwo wá ní kíni èmi ò gbé Abuja mọ́ wa. Ẹlòmíì ń gbé Kwamba. Ẹlòmíì One man's village. tẹ́ ẹ bá wo ibi tí ẹlòmíì ń gbé Nasarawa state ni o. Àmọ́ ngbà tó bá sọ̀kalẹ̀ báyìí níjàbí yóò ṣe wá fi rí lé ibi tí Ọlọ́run kádàrá rẹ̀ mọ́. Àmọ́ tó bá délùú wọn Abuja yìí náà ni. Bọ́ báyìí ti délé báyìí ń gbé àwọn tẹ́ ń jẹ Nàìjíríà nìyẹn. Ọ wà lọlé ọ ní kò sówó lọ́wọ́ rẹ̀ ọ sì ń gbé l'Abuja wọn ò lẹ̀ lóko ni. fàyín tata wàlà o bẹ́ẹ̀ bá wa takú tẹ́lẹ̀ nínú yastabdil qawman ghayrakum summa la yakunu amsalakum. ìṣẹ́jú tí wọ́n fún mi fún wàásì ó sì tán báyìí. Allahu Akbar. bàbá wa dáńbọ̀rọ̀ nù wọ́n lè má lò ju ìṣẹ́jú márùn-ún lọ́ngbà mi wọ́n sì rí wàásì ṣe káyọ̀ṣẹ̀ máa lọ àwọn tó sì ní Ansarudeen náà lè rí ìjókòó yìí ẹni tí ọba lẹni tí ń bá wí yóò máa kọjá àlà ń gbé imam ó sọ pé 20 minutes ńgbà tí mo wá gò mí ó ti jù bẹ́ẹ̀ lọ wọ́n sì rán ẹ létí nítorí ijọ́ mi bọ́ ọba lóhùn tó dùn tó o sì mọ kí bọ́lọ́run bá lóhùn ọ̀fẹ́ ńkọ́ àmọ́ lónìí Ọlọ́run fẹ́ bàbá ọ̀tẹ́. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run sì nífẹ̀ẹ́ yín. Alhamdulillah. gbogbo àwa tí a fẹ́ dá sí tọ́lọ́run fún Aláàjì Ọ̀tẹ́ ń bí lónìí ẹ bá mi náwó kìkì kọ́ wò yín náà gbogbo ẹni tí ó bá wa dá sí ẹ máa wọ àwọn tí ó náwó o la ilaha adúgbò lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. ìṣẹ́jú mẹ́wàá bàbá Ọ̀tẹ́ ẹ máa bọ̀. Whoever that is here today to assist the work of Allah, let me just see your hands up. Alhamdulillah. Alhamdulillah. Oni, Alhamdulillah. Ọlọ́run ti gbàdúrà yín. Alhamdulillah. Àlùbáríkà àwọn àgbàlagbà ti wà lára yín. Alhamdulillah. Gbogbo in tí mo ń ṣe lọ́wọ́ yìí. A fẹ́ ṣàdúrà fún Nàìjíríà nínú ẹni tó fẹ́ràn orílẹ̀-èdè inú ọlẹ́ wa. Àkórí ọ̀rọ̀ mi ni wípé ẹjọ́ nítorí Ọlọ́run tá a bá ti ní project báyìí whenever we are having project like this let us support that cause. Almighty Allah will support all of us. Allahumma amin. Zikiri tí mo fẹ́ ṣe ń sìn mo fẹ́ wọ ti Nàìjíríà ni láti lè fi ṣàdúrà fún orílẹ̀-èdè. Bàbá Ọ̀tẹ́ ayé yín ti dáa. Àmín. Ọlọ́run sì ṣàánú yín. Alhamdulillah. Ó tún wá gbàdúrà yín. Èmi ò rí ẹnìkan tó sọ wípé Ọ̀tẹ́ ṣẹ̀ mí. Àyàfẹ́ tí bá ń bínú ara rẹ̀ nìkan ló kù. Allahu Akbar. Shahidallahu annahu la ilaha illahu Allah. wal malaika wa ulul ilmi qa'iman bil qisti. Mashallah. Kó mọ̀ kó ẹnìkan ńgbà tó bá yá tí ò ní débi la ilaha illahu wal azizul hakim la ilaha illallahu la ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.
حسبي إليك كل المراد بياك لا رجال لا عينون بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا bí mo ṣe ń الله. porúkọ Ọlọ́run bá yẹn ẹ wá bá mi yẹ ọ̀tẹ́ sí àfáà mi ní kó mọ̀ pọ̀ ẹnìkan tí ò ní déwájú rẹ̀ nítorí pé kí ni ẹni tó ti dàbí síwájú ni. La ilaha illallah la ilaha illallah. لا إله إلا الله لا إله إلا الله. ويا الله ويا ربي ويا الله ويا حسبي إليك كل المراد بحق لا رجال لا عيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ويا الله ويا ربي ويا الله ويا حسبي إليك كل المراد بحق لا رجال لا عيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 لا إله إلا الله. الله لا إله إلا الرحمن لا إله إلا الله الرحيم لا إله إلا الله الملك لا إله إلا الله القدوس لا إله إلا الله السلام لا إله إلا الله المؤمن لا إله إلا الله المهيمن لا إله إلا الله العزيز لا إله إلا الله الجبار لا إله إلا الله المتكبر لا إله إلا ẹ bá mi gbé الله Ọlọ́run لا إله إلا ẹ bá mi yìn الله Ọlọ́run لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا Suli الله Jalali لا إله إلا wal الله Ikrami لا إله إلا الله لا إله إلا الله Bàbá wa MC kẹ́ máa súnmọ́ bí o. لا إله إلا الله. الله أكبر كبيرا. gbogbo ẹ dákun ẹ jẹ́ ká jọ gbé Ọlọ́run tóbi lẹ́ẹ̀kan náà. الله أكبر كبيرا. ẹ bá ń gbé Ọlọ́run tóbi dáadáa. Allahu akbar kabir. n ti ń wo bo ní ti rí orin tí bàbá wa pòfẹsọ Ọláòfẹ́ kọ Ọlọ́run wa jogún ọyọ̀ kan fún mi Ọlọ́run jogún ọyọ̀ kan fún mi mí. ọ̀ya ẹ dákun. Okay.